Mo tọrọ ìdáríjìn lọ́wọ́ ẹ̀yin ọmọ ìyá mi kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lénìí torí àṣìṣe ò kọ́gbọ́n, àṣìsọ ò kọ́gbọ́n. Àwọn tí a kà nínú àdíìtì oríṣiríṣi ni à ń mú wá fún yín. Tá bá rí ẹni tí kò faramọ́ ohun tí à ń sọ, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó fi tó wa létí. Tá bá sì rí ẹni tó ní ìbéèrè náà, ẹ má ṣaláì béèrè ní ọwọ́ wa. Ẹ kọ sínú kọ́mẹ́ǹtì yín kí ẹ jẹ́ ká gbọ́. Ó ṣeé ṣe pé ó kù nǹkan kan náà kó kù díẹ̀ káàtó fún àwa náà. À á túbọ̀ yẹ̀ ẹ́ wò nítorí pé kí gbogbo wa lè ní ìmọ̀ yìí, òun ni gbogbo akitiyan tí à ń ṣe. Assalamu alaikum jọmọ́ yali muslimina wali muslimat. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam lọ́kùnrin lóbìnrin, níkẹtì ọlá àti ọlà. Mo tún kí yín kú ewu ọdún tuntun, ọdún Shakirulai Muharram tí a tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ní Hijra 1434. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á ní kò tọ́ súnà ká kíra wa ní Happy New Year. Àmọ́ ìdí tí èmi Kifaya Umu Abdulmalik tí mo ṣe ń kí àwọn ẹlẹgbẹ́ mi ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ kàlẹ́ndà Ìsìláàmù yìí rárá. Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ wípé a ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún tuntun. Tó bá di ọdún ti àwọn òyìnbó ni a máa kíra wa ní Happy New Year. Ọ̀pọ̀lọpọ̀ àwa Mùsùlùmí ò tiẹ̀ mọ nǹkan kan nípa kàlẹ́ndà ti Mùsùlùmí yìí. Dépò tí wọ́n fẹ́ mọ èwo ni Muharram àti kí ni à ń ṣe nínú Muharram. Oṣù Muharram jẹ́ oṣù alápọ̀nlé púpọ̀ jùlọ. Ọlọ́run pọ́n oṣù yìí lé tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àwẹ̀ ọ̀ranyàn tó yẹ kí a máa gbà, Ọlọ́run bá wa sún àwẹ̀ náà sí Ramadan. Ó wá fi ọjọ́ kan ṣoṣo sílẹ̀. Ó sì ṣe ọjọ́ ẹyọ kan ṣo yìí, ọjọ́ Ashura yìí ní ọ̀ranyàn náà fún wa. Ọjọ́ Ashura yìí jẹ́ ọjọ́ 10 nínú oṣù Muharram yìí. Àmọ́ nítorí àwọn kèfèrí àti àwọn Júù, wọ́n ń gba àwẹ̀ tiwọn náà ní ọjọ́ yìí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá pa wá ní àṣẹ wípé ká gba àwẹ̀ tiwa ní ọjọ́ kan kó tó di ọjọ́ Ashura yẹn. Ìyẹn ni ọjọ́ Tawzua, ọjọ́ 9 oṣù Muharram. A tún gba ọjọ́ Ashura gangan tàbí ọjọ́ Ashura àti ọjọ́ kejì lẹ́yìn Ashura tó jẹ́ ọjọ́ 11 oṣù Muharram yìí. Àwẹ̀ Ashura yìí lágbára púpọ̀ tó jẹ́ wípé tí a bá rí ẹni tó lè gba ìjọ́ mẹ́tẹ̀ẹ̀ta, Tawzur, Ashura àti ọjọ́ kan lẹ́yìn ẹ̀, ládá 900 years ni wọ́n ní ó wà fún ẹni tó bá lè gbà. Àmọ́ tí a bá rí ẹni tó lè gba ọjọ́ Ashura yẹn pẹ̀lú ọjọ́ míì, kò bá jẹ́ ọjọ́ 9 àbí ọjọ́ 11, ó pa gbogbo àṣìṣe wa rẹ́ fún odidi ọdún kan. Àmọ́ kò pa àwọn káíbà rẹ́ o, ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá, ẹ̀ṣẹ̀ tó nípọn bíi pé kéèyàn pa èèyàn, kò parú ìyẹn rẹ́ o. Ọlọ́run ló dẹ̀ tún mọ àwọn èyí tó tún parẹ́. Àmọ́ wọ́n nígbà tí a bá jẹ́ kí síyàm wa kó dára, kí iṣẹ́ ọwọ́ wa dára, ó tún lè pa ọ̀pọ̀lọpọ̀ rẹ́. Inú Al-Qur'an ni Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ pé Innal hasanati yudhhibna sayyi'at. Òun á fi iṣẹ́ rere wa pa àṣìṣe wa rẹ́. Ó ṣe dandan fún wa pé ká gba àwẹ̀ ní ọjọ́ yìí. Ẹlòmíì á ní nítorí òun ti gbàwẹ̀ nígbà Àràfà pé òun ò ní tún gba àwẹ̀ mọ́ nítorí Ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa pé àwẹ̀ ọjọ́ Àràfà yẹn ó pa àṣìṣe wa tẹ̀yìn rẹ́, ó sì tún pa àṣìṣe wa ti ọdún wájú rẹ́. Àmọ́ nígbà tí a bá ṣe gbogbo ẹ̀ ní ọ̀nà tó tọ́ ni, tí a bá dẹ̀ jẹ́ kí síyàm wa kó dúró ní déédéé, iṣẹ́ wa kó dúró déédéé, iṣẹ́ rere wa, eléyìí ni á pa àṣìṣe náà rẹ́. Àwọn ọmọlẹ́yìn sàábì Ànábì sallallahu alaihi wasallam kan ni wọ́n ṣe àkíyèsí pé Ibn Abbas tó bá ń travel nígbà Ramadan ó máa ń já àwẹ̀, àmọ́ ní ọjọ́ Ashura kò kí ń já àwẹ̀. Ni wọ́n wá fi bí léèrè pé kí ló dé tí ó fi lè máa ṣerú eléyìí. Ó ní nítorí wípé
Fa'idatu min ayatin ukhra. A lè tún Ramadan ṣe, àmọ́ a lè tún Ashura ṣe o. Ìjọ kan ṣo ni Ashura yẹn. Tí èèyàn bá ti ṣì, ó tún di ọdún tó ń bọ̀. Ọlọ́run má jẹ́ a ṣì. Ọlọ́run jẹ́ ká lè ṣeṣẹ́ wa láṣepé. Kó ṣàánú wa. Má ṣe wá ní akírunfìrúnlẹ̀ o. Akírunkú ni kò ṣe wá o. Kó tọ́ wa sọ́nà tiẹ̀ o. Kó dẹ̀ gbaṣẹ́ ta bá ṣe fún wa ní ìbádà. Àmín. Ọjọ́ Ashura ó bọ́ sí ọjọ́ Saturday 24th of November. Ọjọ́ Tawzur ìyẹn bọ́ sí Friday 23rd of November. On the 11th of Muharram ìyẹn bọ́ sí 25th of November. Àwẹ̀ bẹ̀rẹ̀ láti Friday, Saturday àti Sunday. Ìyẹn súnà ni o, ṣùgbọ́n méjì gan-an ni Ànábì ní ká ṣe. Pé ẹnikẹ́ni tó bá ń gbàwẹ̀ ní inú oṣù Zulkida, Zulhaj, Muharram àti Rajab, Sawaba 900 years ó ti wà nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin fún ẹni tó bá lè gba àwẹ̀ fún ìjọ́ mẹ́ta léra wọn. Ọlọ́run kó gba gbogbo ẹ̀ ní ìbádà fún wa o. Àmín. Àpẹẹrẹ ọjọ́ Ashura yìí pọ̀ gan-an tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé a lè rí kà á tán, àmọ́ màá ṣàlàyé àwọn nǹkan díẹ̀díẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Ashura yìí fún yín. Ẹ máa bá wa ká lọ. A ka oṣù Mùsùlùmí náà fún yín kí a tó parí ọ̀rọ̀ wa lénìí. Nǹkan pọ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Ashura yìí o. Ọjọ́ Ashura yìí ó jẹ́ ọjọ́ tí a dá ọ̀run àti ayé. Ó jẹ́ ọjọ́ tí òjò kọ́kọ́ rọ̀ ní ilé ayé. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí Ọlọ́run bless àwọn ànábì ẹ̀ 10. Ọlọ́run á tún bless àwọn umu ẹ̀ 10. Ọlọ́run kó kà wá mọ́ umu 10 tí ó máa gba blessing yìí ní ọjọ́ yìí. Àmín. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí Ọlọ́run ṣe ìdáríjì fún ànábì Ádámọ̀ alayhi wassalam. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí ànábì Ayub alayhi wassalam tó gba ìwòsàn. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí ọkọ̀ Noah tó fi ìdí sọlẹ̀ sí èbúté ìyè. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí a bí ànábì wa Abraham alayhi wassalam. Ọjọ́ náà tún jẹ́ ọjọ́ tí a gbà kúrò nínú iná. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí a gba Jónà kúrò nínú ẹja. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí ànábì wa Sulaiman alayhi wassalam tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìyìnrere tiẹ̀. Ọjọ́ náà tún jẹ́ ọjọ́ tí wọ́n pa Hussein, kọ́lọ́hun kó yọ́nú sí, ọmọ Fatima àti ọmọ Ali, ọmọ ànábì sallallahu alayhi wasallam. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí ànábì wa Musa alayhi wassalam tó ṣẹ́gun Fìrìáúnà. Ọjọ́ tí ànábì wa Musa alayhi wassalam tó kó àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ la òkun já. Pàtàkì ọjọ́ náà ni pé ó ṣe mí láàánú pé ọjọ́ yìí ni ó jẹ́ ọjọ́ ìkẹyìn ayé. Ọlọ́run kó ṣàánú gbogbo wa o. Kó jẹ́ kó káṣẹ rí mọ́ wa lọ́wọ́ o. Orúkọ àwọn oṣù Islam yìí rèé. Nínú àkọlé mi, a tún máa ṣàlàyé àwọn oṣù yìí lẹ́kùnrẹ́rẹ́ àti ìtumọ̀ àwọn oṣù náà. Oṣù àkọ́kọ́ ni Muharram, ìkejì ni Safa, ìkẹta ni Rabiul Awwal, ìkẹrin ni Rabiul Thani, ìkarùn-ún ni Jumadal Awwal, ìkẹfà Jumadal Thani, ìkeje Rajab, Shaban ní kẹjọ, Ramadan ní kẹsàn-án, Shawwal ní kẹwàá, Zulqida ní ìkọkànlá, Zulhijjah òun ní oṣù kejìlá. Gbogbo ẹ̀ ló nítumọ̀, à ń ṣàlàyé ẹ̀ nínú àkọlé mi lẹ́kùnrẹ́rẹ́. Ọlọ́run má jẹ́ ká pòfo o. Ọlọ́run fún wa lérè jẹ o. Ṣàánú wa o. Gba àwẹ̀ wa ní ìbádà o. Àmín ya Rabbi. Ó dìgbà kan náà. Wabilahu tawfiki, alhamdulillahi rabbil alamin.